Jagun Jagun la fi jagun nílé ológun. Oya, ẹ̀bùn wọn. Ẹ̀yin tèmi lórí ìkànnì yìí ẹ káàbọ̀ padà sí Gist Entertainment TV. Ẹ kú déédé àsìkò yìí lẹ́ẹ̀kan sí i. Ó yá ẹ fìdílé nǹkan àbí kẹ́ ẹ wá nǹkan fìdílé kẹ́ ẹ wá gbọ́yàwó ọ̀rọ̀ jagunjagun apá kejì. Jagunjagun apá kejì ó ti jiná tán. Jagunjagun àtòògùn ní ńlanilóògùn lásìkò ogun. Jagunjagun apá kejì ìyẹn part 2 ni wọ́n ti ń pòpọ̀ papọ̀ báyìí lọ́wọ́lọ́wọ́ bá a ti ṣe ń sọ̀rọ̀ yìí. tó dẹ̀ máa jáde kàṣàgbọ́à sórí sinimá tí gbogbo èèyàn tí wọ́n sì máa jẹ̀gbádùn ẹ̀ tí wọ́n á máa jẹ mùkútùn jagunjagun apá kejì. ẹ wá rí lórí ìkànnì Instagram Ibrahim Chatta ló ti gbé e jáde níbi tí ó ti múra bí ológun tó sì dì hámọ́ra ogun dìgbàgbà tó di gágá wípé àwọn ti wà ní location jagunjagun part 2. Ó ní àwọn tí ń pò papọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí. Wọ́n ti fata sí i, wọ́n ti fepo sí i, wọ́n ti fi gbogbo aládùn sí i léyìí tí yóò sì dùn tí gbọ́ngbọ́n yóò sì kan sí dáadáa. Ó ní kò pẹ́ kí gbogbo àwọn tí wọ́n jẹ́ olólùfẹ́ òun pátápátá kí wọ́n máa retí jagunjagun apá kejì á di àgbéléwò láìpẹ́ tí gbogbo àwọn èèyàn tí wọ́n sì máa jẹ mùkúntùn ẹ̀ dáadáa. Ẹ wá wo gbogbo àwọn èèyàn tí wọ́n jẹ́ olólùfẹ́ Ibrahim Chatta àti Femi Adebayo bí wọ́n ṣe ń comment lóríṣiríṣi àti bí wọ́n ṣe ń fi ìdùnnú wọn hàn lórí bí jagunjagun apá kejì bí ò ṣe ní pẹ́ jáde nítorí pé wọ́n ti pò ó pọ̀ tán. Wọ́n ní nítorí pé jagunjagun apá kejì yìí ó jẹ́ fíìmù táwọn ti ń gbẹ̀ǹgbẹ̀ láti ọjọ́ tó ti pẹ́ àti wípé jagunjagun apá kìíní gan-an béèyàn bá ń wò ó nígbàgbà èyàn ò máa tún wò nígbàgbà tí ò ní sú yóò tún máa ṣe mí ní tún mi wò ní apá kìíní náà yóò máa ṣènìyàn torí bẹ́ẹ̀ kọ́ àwọn retí apá kejì yìí ní yàjó. Ṣé ìgbà àkọ́kọ́ rèé tẹ̀yin ń bọ́ sórí ìkànnì Gist Entertainment? Ẹ click lórí subscribe button kẹ́ ẹ tẹ like kẹ́ ẹ lè máa jẹ mùkútùn lóríṣiríṣi ètò tá a máa mú wá fún yín. ẹ wo bí èmi gan ò lè wait láti wo jagunjagun part 2. ẹ kú ojú lọ́nà.